Pastor Kasala. Yes. Edide. Kí dìde daddy. Edide. Daddy, àwọn ogun kékeré kan fẹ́ máa rapala wọnú ẹgbẹ́ ìṣàìṣàì. Irú ogun wo nìyẹn? Àwọn ọmọ ẹgbẹ́ mi kan wà, wọ́n ti rò bí táwọn ò bá jẹ ṣíkìrì àbí tọ́kí ayé àwọn ò lè dá. Àwọn kan wá wà débi pé bó ṣe máa jí owó ọkọ wọn náà máa wá kiri daddy kò dẹ̀ rí báyìí tẹ́lẹ̀ o. Ẹlòmíì ti pàdánù ọkọ torí 250,000 ogúnlógún bó straight. Ọfà ni. Daddy, àwọn mi ń gbé nínú ìgbèkùn báyìí bí mo ṣe bá yín sọ̀rọ̀ yìí torí àtẹnujẹ daddy. Chicken Republic the place bó ṣe ń lọ bẹ̀ nìyẹn daddy. Àwọn ọmọ ẹgbẹ́ mi kú bẹ̀ wọ́n yọ lọ lálẹ́ mi ní gbárọ́ fún yín daddy. Èpè ni. Gbogbo ogun kan ló ní ìdàdúrà. Ẹ mọ tẹ́ ṣe fún mi. Tó bá jẹ́ kókó lè dá fún ẹgbẹ́ mi daddy mo máa ṣe. Gbogbo ogun kan ló ní ìdàdúrà. N tẹ́ ṣe fún mi rèé. Ẹ ṣe patí kan. Ẹ wàá ṣàfùkàn mọ́. Bẹ́ẹ̀ni, mo máa ṣe daddy. Ẹ wá wá ẹni ìbílẹ̀ ẹyọ kan. Ẹ lọ fọ mọ́lẹ̀ lórí ìta mẹ́ta. Ẹ fi gbé gbogbo wọn ṣe. Ogun eléyìí èpè ló nídìí. Gbogbo ogun kan ló ní ìdàdúrà. Àwọn ogun mi wá èpè ló nídìí èpè. Èpè la fi gbé wọn ré. A dẹ̀ gbé wọn gẹ̀gún. Wọn ò gbúdọ̀ rú òfin ẹgbẹ́ yìí. Wọ́n fẹ́ bà ti ẹgbẹ́ jẹ́. A kò ní gbà fún wọn. Ẹ má bẹ níbọdì jagun. Ẹ fẹ́ jagun fọlógun. Níbo? Ṣé ilẹ̀ lógun? Mi ò tó bẹ́ẹ̀ mi kọ́. Ẹ fẹ́ gbẹ̀bẹ̀ lẹ́nu fẹ́ náà. Ẹbí kọ́ mo lógun o, mi kọ́ o. Ẹ wá gbọ́n tí mo fẹ́ sọ fún yín. Ǹjẹ́ wọ́n ṣiṣẹ́ olóṣó níbẹ̀? Olóṣó yíkọ́. Wọ́n ṣe níbẹ̀. Láyé nínú ẹgbẹ́ ṣàṣàn kan ìyàwó lé ní gbogbo wa. Adẹ̀ dísẹ́ǹtì o. Virgin ni gbogbo wa wọlé ọkọ. Ìjókòó wa ló ṣe kókó daddy. Èmi náà wà nínú ẹgbẹ́ yẹn. Daddy ló wà bẹ́ẹ̀. Mo kọ̀ rápálá ọ̀rọ̀ wọlé ní mẹ̀jẹ̀ kẹ́ni kankan mọ̀. Daddy ta ló ta fọ́ọ̀mù fún yín daddy? Nípa ti ara lẹ ti rí mi. Èmi ti wà ń bẹ̀ nípa ti ẹ̀mí. Ara máa pa ẹ́ dànù ni. Èmi ò wá mọ̀ bóyá ẹ̀ṣẹ̀ fẹ́ fún mi ṣe ni. Ẹ mọ tẹ́ ṣe fún mi. Ẹ mú mi wọbẹ̀ tán. Ẹ jẹ́ kí n lọ wàásù fún wọn. Ẹ mú mi wọlé síbẹ̀ tán. Ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé Pastor Kasala ń bọ̀. Pé àwọn àṣírí gbígbóná kan ń bẹnu ayé tó yẹ ká fi yé wọn. Àwọn ogun tó fẹ́ rápálá wọlé yẹn á fi èpè àti wàhálà. Ogun ìdílé á fi tú wọn ká. Èmi ló sọ fún yín bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká máa lọ. Daddy mo máa mú yín wọlé. Ẹ jẹ́ ká jọ máa lọ. Daddy ẹ ṣé mo dúpẹ́ daddy. Owó orí yóò ní gbẹ daddy. Gbogbo ogun kan ló ní ìdí àdúrà. Ẹ sì mọ̀ èpè ló ní ìdí èpè. Ìjókòó wa ò gbọdọ̀. Sọ̀rọ̀ Kasala. Gbogbo ẹbí ni mo kí o. Ìyàwó mi tí mo bá sùn ní road apartment àti hotel tó dẹ̀ doyún mo ní wá ìfọ́ọ̀mù yẹn pé mo ti fọ́mọ yín lóyún níbẹ̀. Wọ́n dẹ̀ wípé gbogbo àwọn tá a bá ti fún lóyún níbẹ̀ náà òun náà lẹ́ẹ̀kẹta ṣá lọ́sẹ̀ yìí. A ti tó bí àwọn bíi 2 sí 8 tá a ti fún lóyún láàrin ọjọ́ 3. Kí ẹ sọ́sìn? Mo fún ọmọ yín lóyún ní road apartment àti hotel. Ibẹ̀ yẹn láti máa ń fáwọn èèyàn lóyún tí wọ́n máa ń dùn. Ẹni tí ò bá rọ́mọ bí gan tó bá débẹ̀ àbímọ mo ní kí n wá òun wá ní pé kí n wálé kí n wá gbé yín débẹ̀. Style wọlé ṣe. Báwo lẹ ẹdìmú kiri ẹdìmú. Báwo ló ṣe wá tó? Ẹ kí sẹ. Mi ò ní di. Tùyẹ̀ tó bá fihàn lóyún hòtẹ́ẹ̀lì ni. Hòtẹ́ẹ̀lì tẹ́ bá fẹ́ fún yàn lóyún hòtẹ́ẹ̀lì yẹn ni yí fún ọjọ́ mọ̀ pé ṣé gbogbo ẹbí ni. Ìbílẹ̀ lẹ́ẹ̀ ti ṣe. lọ́dọ̀ tẹ̀ láti ṣe ní mòwe. Mòwe lọ́nà. Bẹ́ẹ̀. Ẹ ti òkú bóyú òbí wọn tó sì. Wọ́n ló fún yín lálàáfíà púpọ̀ ìṣeré ara yín Ọlọ́run yóò bá yín wòsàn. Sísá ti lóyún báyìí. Ó ti lóyún. Ìyá Ìbísọ́lá. Ọmọ Yorùbá jọ ní àbáyọ. Wọ́n lọ́mọ ti lóyún lọ́dọ̀ apátímẹ́ǹtì ọ̀lù àbí bọ́lá pè. Àbí tó ti fẹ́ ni. Kò sí ẹgbẹ́ fi wọ́n lẹ̀ wọ́n wà òkè. Olúwa ṣeun o. Olúwa ṣeun o. Agbe bàbá. Ṣé ọwọ́ ti gùn báyìí? Kissing yẹn máa bẹ̀rẹ̀ tẹ́ bá ti gbọ́ action. Road hotel kissing scene ni tẹ́ bá ti gbọ́ action yẹn máa bẹ̀rẹ̀. Action. Kọ́nà fúláṣálẹ̀tì. Ẹ jẹ́ a máa para wa. Ẹ jẹ́ a para wa. Kìsì kékeré ẹ bá ń gbà tọpẹ́ wa bá ń gbà kíní ìṣe. Kìsì kékeré sàn. Ẹ dúró kí ló ṣe arákùnrin yìí. Olùsì ni ìwọ yìí olùsì ni ọ́. Ara máa pa ẹ́ dànù ni. Ẹ bá ti jọ ṣe padà tó dẹ̀ pé ẹ fẹ́ wọn, wọ́n máa gba ọkọ lọ́wọ́ mi. Bọ́sà pé ẹ fẹ́ ra báyìí, ẹ parí ìjà ẹ má pé wọ́n ṣépè mọ́. Bọ̀ tó wáyé wó pé ìkan ti wà láàrin yìí. bọ̀ tó wó ló dìjà láàrin èmi àti ìyá àjọ náà. Èmi náà mọ̀ pé owó ni, owó wà ńlẹ̀ bí yẹ̀pẹ̀. Ìyá àjọ ló kàn fẹ́ máa dá nìkan náwó yẹn àwa fẹ́ gbà fún ìyá àjọ. Ìyá àjọ fẹ́ gbèpè. Èmi náà mọ̀. Mo mọ̀ pé ìyá ìjọ lójú kòkòrò. Ìmáàjì gbogbo owó tax nínú ṣọ́ọ̀ṣì ìyá ìjọ ni wọ́n fẹ́ kó lọlé. Kò ní jẹ́ kọ́kọ́ mi kà á tó bá tẹ̀lé ẹ̀mí náà tẹ̀ kó wá fún kí n kà á máa kó sápò ọkọ̀ mi máa jì. Àbí very very simple. Bóyá ká tún gbé ìyá àjọ ṣèpè.
èló ló wá fẹ́ fọ́kọ ẹ lérò